Graphic Grammar School. Mo wà ní SS3 art student ni mí. Àwọn ìpèníjà tí mò ń kojú ni pé àti ka ìwé mi ó nira díẹ̀ kan máa ní ó nira fọ́tà mi torí pé àwọn materials tí wọ́n ń lò ó wọ́n. Owó téèyàn fi tọ́ ọmọ méjì sí mẹ́ta èèyàn fi tẹ́ni tó bá jẹ́ àkàndá. Torí ẹ̀ ló ń jẹ́ wá gbígbàjarè sáwọn ọmọ Nàìjíríà ní bọ́jọ́ tí wọ́n ràn mí lọ́wọ́. Torí pé mo fẹ́ kọ WAEC mi, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́, kẹ́ ṣàánú fún mi. Ẹ̀yàn tó ní náà àwọn tí ń rìn gà láàánú, ẹ jọ̀ọ́ ṣàánú fún mi lọ́rọ̀ ìjọba wá sí mi, kẹ́ ràn mí lọ́wọ́. Mo fẹ́ kọ WAEC àti lẹ́kùn àti jáàmù ní kéwìn náà lè tẹ̀síwájú lórí education. Mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ torí Ọlọ́run náà yóò ràn gbogbo wa lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ní Nàìjíríà jọ mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́. Mo fẹ́ kọ WAEC mi, tí bá kọ WAEC mi, èmi náà máa lè fi iṣẹ́ ní ọjọ́ ọ̀la tí má tẹ̀síwájú. Ẹ jọ̀ọ́ mo ní sponsorship, ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ni o. Phone number mi ni 070-188-40685. Account number mi ni 0253791571. 0253791571. Payment Bank. Ẹ jọ̀ọ́ ẹmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ dákun ràn mí lọ́wọ́. Àwọn ọmọ tí nàá máa wà láàánú ẹni tọrọ jẹ́ o, ẹni ṣaláì ní o, ẹ jọ̀ọ́ ẹ ṣé gan.